Assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Ìkàlẹ̀ o, àkú Jímọ̀ tèmi, ìfọ̀rọ̀ láàṣì. Orúkọ mi ni Sheikh Lukman Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. Apárá alẹ́ ẹ̀kúrò ọ̀nà, ẹ̀pà àǹtí ẹ̀pà àwọn bùrọ̀dá, ẹ̀pà àwọn àyẹ́ ẹ̀pà àwọn bùrọ̀dá. A ti wà lórí ètò báyìí. Àwa akọ́gbọ́n. Nínú mẹ́ta méjì tá a sọ orí tí ẹ dì mú ń bẹ. Ǹjẹ́ gbọ́? Ìpera ń jọ ẹ̀jókòó láàrin ìṣẹ́jú kan sí kejì. Ètò náà bẹ̀rẹ̀ láti máa lọ ní pẹrẹwu. Ìdílé olórogún. Kílódé tọ́pọ̀lọpọ̀ fi máa ń sá fún ilé olórogún? Kí ni ń bẹ ní olórogún? Ṣé ilé olórogún ọ̀dà ni? À á sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí. Torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin bọ̀dá ṣe ti lọ́kọ àbí ṣe ti níyàwó. Mélòó lẹ fẹ́? Tó bá ti gbọ́ pé ọkọ fẹ́ bùrùn sí kejì yóò lóun ọ̀fẹ́. Oore wo ní bẹ́ńbẹ́? Aburú wo ní bẹ́ńbẹ́? Gbogbo àwọn tó sodo sí lábẹ́ òun la fẹ́ kà fún wa lálẹ́ yìí. Àìbá àmọ̀ tẹ́ bá fẹ́ pè orí nọ́mbà tẹ́ pè sí 08032983298. Níbo ni mò ń gbé? Akínọlá Street number 29 Bàrúgà nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, Ọlọ́run ò ní jẹ́ á bá ọ̀rọ̀ lọ. Ilé olórogún dáa púpọ̀. Ilé olórogún dáa púpọ̀ torí pé Ọlọ́run ọba àlékè ọlá kò fẹ́ ká wà láwa nìkan. Ọmọ aráyé lọ sáyé dogun. Ayé dáa, ayé dùn gbé. Ayé dáa, ayé dùn gbé. Aburú tí máa ń ṣẹlẹ̀ nínú olórogún láyé òde òní kò kéré. Ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ ló ti jogún ìbù ìkà ayérayé. Wọ́n ti bẹ̀ gba ògo ẹlòmíì. Wọ́n ti bẹ̀ bo ògo ẹlòmíì mọ́lẹ̀. Ayé ti bẹ̀ ta ẹlòmíràn lọ́fà. Ìdílé olórogún. Mo bẹ̀ ẹ̀yin bàbá, mo sì bẹ̀ ẹ̀yin màmá, ẹ̀yin obìnrin tẹ́ ilé fìdí mọ́lé ọkọ kan. Tẹ́ torí ogún, tẹ́ máa bẹ ṣe ń bímọ sọ́yọ́, ẹ máa bímọ sékìtì, ìlàró, èjìgbò, ṣakí, ìṣẹ́yìn, ìkó, torí ogún ọ̀kánjúà ní í ṣe yín. Àwọn obìnrin kan máa pa lówe pé bí sin ọ̀la ọmọ inú rẹ̀ á là. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì kọ́. Àkọ́kọ́ mo fẹ́ kọ́ mọ̀ yìí pé àkọ́kọ́ ẹ̀yin obìnrin máa ń gbà yìí pé tẹ́ ẹ bá ti rẹwà
ẹwà yín yóò gbé yín pa owó. Irọ́ lọ pa, irọ́ lọ pa. Ọ̀tọ̀ lẹ́wà, ọ̀tọ̀ lóríire. Gbogbo onítọ̀rẹwà kọ́ níbi ń soríire o. Ọ̀pọ̀lọpọ̀ ẹwà a sì máa kàbùkù. Ẹ lọ wọ àwọn sẹlẹbírìtì nígboro. Wọ́n lówó lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n wọn ò rọ́kọ ní. Omi ìrọ́kọ ní. Ọkọ tó tún wá ní ọkọ yẹn ló ṣekú pa. Omi ìrọ́kọ ní ọkọ tó ní òun ló gba ògo rẹ̀. Báwo ni wọ́n ṣe é ṣe tí wọ́n fi gbògo ẹni? Ṣé rí obìnrin mi ń bẹ, òun nìkan lọ́kọ rẹ̀ fẹ́, kò sì fẹ́ lómi. Ọlọ́run ó wá yan ọkọ rẹ̀ ní bìlísìtì èṣù ayé rẹ̀. Kọ̀lọ́kọ̀ mi o, ọkọ ẹyọ kan ló ní o. Ọkọ ẹyọ kan tó wá níyàn àgbá kò ní ọ̀jẹ̀ fún. Ọkọ yìí ní ó jogún ayé rẹ̀ ọ lọ. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin mi yóò ní ìyàwó. Kò fẹ́ ìyàwó méjì, ṣùgbọ́n ìyàwó ẹyọ kan tó níyẹn, òun ló jogún ayé rẹ̀ ó parẹ́, òun ló jogún ayé rẹ̀ ó polúkúmuṣu. Báwo ló ṣe jẹ́ tó fi rí bẹ́ẹ̀? Mo máa ń sọ àlàyé kan fún yín, ẹ̀yin obìnrin wa, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àǹtí mi, àyè kéré àmàlẹ́ ní ta jùlọ, ẹ̀yin ọmọ mi. Mo ń sọ pé àṣírí ayé ń bẹ lọ́wọ́ yín, ń bẹ lọ́wọ́ èmi. Ta láyé? Ẹ̀yin láyé, èmi láyé. Àjẹ́ kì í kó lé o, àjẹ́ kì í pa olè. Ẹni tó ṣe àjẹ́ òun làjẹ́ pa. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ sílé onídìrí. Níbo là á pè nílé onídìrí? Bóyá o ti kàwé ju ọmọ wọn ń pè lónídìrí. Tàbí ká pé onígbàjámọ̀. Àwọn wo ní ijó nígbàjámọ̀? Bàbá ní ijó nígbàjámọ̀. Ta lónídìrí? Hairdresser. Ẹnu yín ò ní rọ̀ yín. Tó o bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó o gbọ́ rí, ìwọ lọ ilé onídìrí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ilé onídìrí ló ti sọkọ ẹ̀ nù. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ilé onídìrí gbogbo ayé rẹ̀ ti bọ́mọ lọ́wọ́. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọn ó sì dá a sílẹ̀. Àǹtí, àṣẹ tí ẹ lè wádọ̀ wá ṣerun lónìí. Àmọ̀ yín dáadáa. Èmi ọmọ yín, àrí yín, kódà àmọ̀ yín àmọ̀kọ yín. Àmọ̀kọ yín, àmọ̀kọ ẹ mọ́kọ wà. Wọ́n wàá bẹ̀rẹ̀ ẹjọ́. Ẹlòmíì lè sọ pé 1000 lọ́kọ òun fóun 1000, kí ló ń dúró tó ń gba 1000? Ọkọ olórí ibú wo? Ta ni? Yóò fún yín ní bọ̀dá kan tó yẹ pé yóò máa fún yín ní 5000 èdè. Wò ó, tó o bá gbọ́ wọn wí, o ti sọnù. Bẹ́ẹ̀ lẹ́nu àwọn sọ pé 100,000 tí mo béèrè lọ́wọ́ ọkọ mi ní ìjẹta, tí mo lọ́ọ̀kì aṣọ ọmọ ọlọ́run wọ, ò ní jáde lọ bí kankan lónìí. Àgbà tó kówó yẹn fún mi. Àgbà tó kó owó yẹn fún mi. Bẹ́ẹ̀ lẹ́nu àwọn sọ pé àǹtí, tẹ́ bá fẹ́ máa gbàjú bẹ́ẹ̀ lọ́mọ ọ̀dọ̀ bàbá kan tí mú yín lọ. Wọ́n bá mú ọ lọ́dọ̀ bàbá, wọ́n béèrè ọkọ rẹ̀, wọ́n béèrè ọkọ ìyá rẹ̀, wọ́n sì gbọ́kọ ọmọ lọ́wọ́ nù. Wọ́n bá tí ọjú ta, wọ́n bá lọ́ọ́ mú yàrá kan nílé bàbá rẹ̀. Ọkọ bọ́mọ lọ́wọ́ àbí ọ̀bọ̀mọ lọ́wọ́ ń gbẹ̀ ẹnu rí ọ̀rọ̀ ẹ́. Ẹlòmíì kọ́ máa ti pàdé ọ̀rẹ́ lóde. Gbogbo bínú ilé wọn ṣe rí ní ọmọ àtò. Ẹ ti ẹ̀ bá mi dúpẹ́. Dádì wá wí ní kọ́ńtrátì. Ọlọ́run kọ́ sásá duplex tí ń kọ́ sájà ọlọ́run sájà ó tètè parí. Èmi àtàwọn ọmọ mi láàjọ máa lọ gbé bẹ́. Ibi wọ́n ti sọ tiẹ̀, wọn ò sì ní jí orí bẹ̀ gbé. Wọn ò ní jí orí bẹ̀ gbé. Ǹjẹ́ ẹnu rí ọ̀rọ̀ ẹ́. Ẹ jẹ́ kẹ́nu yín máa mọ́nu ẹ̀yin obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ àkóbá lọ́wọ́ obìnrin ló ti wáyé. Ilé olórogún. Ẹ rí i pé àwọn bàbá ọ̀kánjúwà, wọ́n lè fẹ́ ìyàwó méjì, wọ́n lè fẹ́ mẹ́ta, wọ́n lè fẹ́ mẹ́rin, a lè fẹ́ tí agbára rẹ̀ bá wà. Ṣùgbọ́n ìyàwó wo ló fẹ́ fẹ́? O gbọ́dọ̀ dá ìyàwó tó fẹ́ fẹ́ mọ̀. Ṣé mọ̀ pé tá a bá lọ sọ́jà tá a lọ ra bàtà, tó bá jẹ́ pé size 40 ló ń lò, tó bá lọ ra size 44 sọmọ kó ti kọjá ààyè rẹ̀. Wọ́n lọ tó ń lo size 29 tó lọ ra size 39 sọmọ kó ti kọjá ààyè rẹ̀. Báwo ló ṣe mọ sáìsì ẹ̀? Ọlọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni ẹ gbà mí. Alàgbà mọ̀rọ̀ ọmọ kan lónìí ó sì wù mí. Ẹ bá ń wọ ọmọ yìí.
ọmọ yìí ò gbọ́dọ̀ fẹ́ o, olóore rẹ̀ lásán ni. Gbogbo obìnrin kọ́ là ṣe fẹ́ yín bàbá mi, gbogbo obìnrin kọ́ o, olóore rẹ̀ lásán bẹ́ẹ̀ nínú obìnrin, olóore rẹ̀ lásán bẹ́ẹ̀ nínú ọkùnrin. Ẹ gbọ́dọ̀ gúnra yín, èèwọ̀ ni, èèwọ̀ ni. Ṣùgbọ́n àyàkókó àti àfojúdi ló kó pọ̀pọ̀lọpọ̀ láyé òde òní. Àyàkókó àti àfojúdi ló kó pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òde òní. Nẹ́tíwọ́ọ̀kì ń sí kàtàkàtà, ẹ dákun ẹ bá mi gbà á bẹ́ẹ̀ o, ẹ dákun. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ẹ gùn yìí, ẹlòmíín bẹ alágbára ni, alágbára ọmọ ni, ẹlòmíín bẹ orí rẹ̀ wọn ò gbọ́dọ̀ rẹ́ jẹ, tí a bá rẹ́ orí rẹ̀ jẹ èrú ọ̀tẹ̀ yọ kábùkù. Ìgbà míì bẹ tó jẹ́ pé tí obìnrin bá jẹ́ ẹyọ̀kan nílé ọkọ rẹ̀ ó lè má rí sí i, tó jẹ́ pé ìgbà tó bá fẹ́ ìyàwó kejì ọlà ó dé. Ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé yóò fẹ́ ìyàwó dórí ẹlẹ́ẹ̀kẹta kí ọlà rẹ̀ ó tó dé. Irú obìnrin wo wá ni? Ẹni tí ó bá bá ìṣẹ̀dá ìràwọ̀ ẹni mu tẹ́ bá lọ gbé bọ́lé yóò tú gbogbo ọlà yẹn ni. Bẹ́ẹ̀ ni, ibi tí àbọ̀dé máa ń bá wọlé sílé ọlọ́lá rèé o, ibẹ̀ ni o. Àti kóyàwó jọ kọ́ ló ṣàgbà o, bí ó ṣe pé irú ta ló fẹ́ fẹ́. Tó o bá ti dárú ẹni tó fẹ́ fẹ́ mọ̀ tó gbé wọlé, gbogbo ohun tó kójọ ní òtúká. Tó o bá yẹ fẹ́ ní òdògùn yóò máa mẹ́kọ̀ rẹ̀ káàkiri, yóò máa mẹ́kọ̀ ìyáálé káàkiri, yóò máa mẹ́kọ̀ àwọn ìyàwó lẹ́yìn rẹ̀, yóò máa mú wọn káàkiri. Tí obìnrin mi bá sì rí i pé ògo àwọn ọmọ ìyàwó òun yóò ju ògo tòun tóun jẹ́ ìyáálé lọ, yóò wá jáde sí, yóò gbá ògo yìí wọlẹ̀. Àwọn ọmọ yìí ò ní rí sí, bí wọ́n kàwé wọn ò ní ríṣẹ́, bí wọ́n ríṣẹ́ wọn ò ní lákòjọ. Bí kómi ọmọ amutí, bí kómi ọmọ aṣàgbèrè, bí kómi ọmọ ajalè, wọn ò fi kàn wọ́n torí kógo wọn má bàa ṣiṣẹ́ fún wọn. Bákan náà ilé olórogún, ẹlòmíín bí Ọlọ́run ṣàánú ẹ̀. Ẹ dákun ẹ̀yin èèyàn, mo fẹ́ bẹ̀ yín, ẹ jìnnà sí ahun ní ṣíṣe. Ẹ jìnnà sí ahun, ẹ máa kó ẹbí mọ́ra, àìsáfẹ́ bí. Ọlọ́run ọba àlekè ọlá ó ṣe ẹbí pọ̀, irú ẹ̀sìn yòówù tí ìbá máa ṣe kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ jákun ẹbí. A máa ṣe dáadáa ṣẹ́bí ẹni ni. Ṣẹ́rí bí ẹlòmíì bàjẹ́ dé, tó bá fẹ́ ṣe ìyàwó fọmọ rẹ̀ ó ti sáfẹ́ bí o. Tí ìyàwó yẹn bá wá kú bí oṣù mẹ́ta, a máa wá family house. Àwọn àbúrò máa bọ̀dá àwọn àti yín ó tó àwọn àti sẹ́ni òun ti lónú pìwàdà ni, ìbílẹ̀ òun ilé bàbá òun ilé bàbá òun. Yọ́ máa ṣe dáadáa, yọ́ máa bù wọ́n lówó, yọ́ máa bù wọ́n lówó, yọ́ máa bù wọ́n lówó. Àdéhùn tí ò ní múṣẹ yọ́ máa pẹ́ má wọrí, wàá get admission, máa rán ẹ ní school, wàá lọ ìlú òyìnbó, local government máa bẹ wáṣẹ́ kíní kankan. Inú àwọn yìí ó ti máa dùn. Àwọn ọmọ ìyáálé wọn ó ti máa sọ fún ìyàwó, kódà kẹsì máa wò ó, bọ̀dá mi láwọn ràn mí sí, wọ́n láwọn ràn mí l'Amẹ́ríkà, wọ́n láwọn ràn mí ní kí. Ìyá rẹ̀ ó ti máa dunnú torí pé wọ́ọ́rí sí. Torí ìtìyàwó tó sì fẹ́ ṣe òun ní bẹlẹ́mì rẹ̀ tó fi wá family house. Tàbá tí wọ́n ń wá tẹ́tẹ́ bí oṣù méjì á ní ẹ̀yin àbúrò mi, ẹ̀yin màmá mi, ẹ dákun ẹ má bínú o, mo fẹ́ ṣe ìyàwó o, títí oṣù tí kódà ìpè ẹ̀ ná kọ́bọ̀, gbogbo ohun tẹ́ jẹ tẹ́ mu agbára Ọlọ́run ká, kódà gbogbo aṣọ jewelries tí gbogbo yín ó lò ọ̀fẹ́ ni. Òun lè wá bá ṣe ìyàwó tán, wọn àbá tó rí mọ́ bá tó sá lọ. Ẹ ló bọ̀dá, ẹ ló àbí nọ́mbà àwọn yìí ọ̀wá lọ ní 080 ẹ ló àbá oníbọ́lájí ok máa pẹ́ padà. Bó o ti mọ̀ páwọn àbúrò wọn ni ó sì ti ṣàdéhùn. Bí ẹlòmíì ti kó bára rẹ̀ rí o. Ọlọ́run fi wọ́n ṣe transformer lágboolé tí gbogbo yàrá kọ̀ọ̀kan máa múná lọ́dọ̀ rẹ̀. Má bára rẹ̀ jẹ́, má jẹ́ ká yọ fíùsì ẹ. Ran àwọn àbúrò rẹ lọ́wọ́, ṣàánú fún wọn. Tí aburú bá fẹ́ ṣe olóore nígbà míì, Ọlọ́run yóò wọ láàánú tí máa ṣe, yóò sì gbé aburú yìí fò. Tí wọ́n bá ń dá bí àbókí oníbàárà bá déwájú ẹlòmíì, ẹ dákun ẹ láwọn ọmọ aláyẹn síwájú,
ẹlẹ́wọ̀n ihun tó ṣe orí ara rẹ ló ṣe é fún, orí ara rẹ ló ṣe é fún. Ẹ máa wo àwọn ìyá wa àti bàbá wa láyé àtijọ́, wọn a máa ní ẹran tí ó pọ̀, ewúrẹ́ wọn a máa sìn wọ́n, àgbò wọn a máa sìn wọ́n, ẹdìyẹ wọn a máa sìn wọ́n. Ṣe rí aburú tó bá fẹ́ ṣe wọ́n, ewúrẹ́ bíi mẹ́ta lè kú pọ̀ lẹ́ẹ̀kan náà. Instead bóyá wọ́n lọ ò bá kú, bóyá ọmọ rẹ̀ ní ìbá kú, àwọn dábàá tó ń ṣètò kú yìí Ọlọ́run fi ra ẹ̀mí padà. Ẹ máa wo kíní kan tí máa ń ṣẹlẹ̀ táwọn ẹ̀dá ènìyàn mọ̀. Ṣe rí tó bá kú bí oṣù díẹ̀ tẹ́dà fẹ́ kú, ẹ̀dá gan máa mọ̀, wàláhì ẹ̀dá máa mọ̀. Ìṣesí tí ó máa ṣe yóò máa yàtọ̀, àwọn ọ̀rọ̀ tí ó máa sọ yóò máa gbà fura sí. Ewúrẹ́ ilé tí ń yọ̀ mọ́ wọ́n máa sá, ajá ilé tí ń yọ̀ mọ́ wọ́n máa sá, olóńgbò ilé tí ń yọ̀ mọ́ wọ́n máa sá. Àwọn èèyàn gan ò ní lè bá a ṣe bíi ti tẹ́lẹ̀, ara ó máa sá fara. Ẹ máa wo àwọn àgùntàn tí a máa ń ṣe sàárà fún yẹn. Àgùntàn jẹ́ ẹranko kan tí a máa sin àlùjọ̀nnú púpọ̀ jù. Tí nǹkan bá sì fẹ́ sí olówó àgùntàn, àgùntàn a máa mọ̀. Ẹ rí i pé àgùntàn kì í dájẹ̀ lóhùn nìkan, wọ́n máa ń kiri wọlé olówó wọn káàkiri ni. Àgùntàn bàbá ṣe tọ́jú wọn sí, wọ́n máa sọ fúnra wọn pé máa wo lówó mi o, ó rí i pé ọ̀yà wọn máa wò ó, yóò tọ́jú wa o, yóò fún wa ní jíjẹ, yóò fún wa ní mímu. Àwọn yòókù wọ́n máa ṣàlàyé fúnra wọn. Tó bá ṣe tọ́jú wọn sí, tó bá jẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n tún lọ lé ẹlòmíì. Bẹ́ẹ̀ náà ni ẹyẹlé, ẹyẹ alẹ́ a máa pẹ́ra wọn wá jẹun ni, tó sì jẹ́ pé tẹ́ bá ṣe tọ́jú wọn sí bẹ́ẹ̀ lórí ó sì wọlé yín wá sí. Mélòó nù yín ló ṣe sàárà? Mélòó? Ẹlẹ́dàá ẹni a máa paradà ńgbà mí, rọ̀wánì ẹni a máa paradà, yóò sì wáyé ọwọ́ àtọ̀rọ̀ báárà lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n torí báárà tó ṣe fún oore tó yẹ kó wọlé wá fún oore yìí yóò sì sùn sóde. Ìwà ẹ̀dá a máa búlọ́ọ̀kù ìràwọ̀ ẹ̀dá ńgbà míì tí èyí jẹ́ kí ìràwọ̀ ẹ̀dá ó ṣiṣẹ́ fún. Gbogbo ẹ̀kọ́ lóṣó, gbogbo ẹ̀kọ́ làjẹ́. Ìwà ẹ̀dá ì máa búlọ́ọ̀kì oore ẹ̀dá tí kì í jẹ́ kógo ẹ̀dá ó búyọ. Ìgbà tí Ọlọ́run kẹ́ ọ, onílé iṣẹ́, ọmọọṣẹ́ wà lọ́dọ̀ rẹ̀, ò ń dùn wọ́n nínú, bó ṣe ń dùn wọ́n nínú ni wọ́n máa sọ fáwọn ẹbí wọn nílé. Ẹ jẹ́ mú ọ̀rọ̀ kékeré kan wá fún yín kó lè jẹ́kọ̀ọ́ fún yín. Arákùnrin kan wá ọ̀dọ̀ mi ní ọdún díẹ̀ sẹ́yìn, ó ti lé ní 17 years. Mo wà láláago méjì ńgbà yẹn. Ọ̀rẹ́ ẹ máa yìí tí máa mú wá olówó ni. Wọ́n jọ ṣèwé ní àti ọkùnrin yìí bó ṣe kúṣẹ̀ tó kò gbàgbé ẹ̀ torí pé kò lówó. Ọkùnrin yìí ọtí ni ojoojúmọ́, drivers ni. Wọ́n máa ń bá ìyá olówó kan ṣiṣẹ́ lérí àjà Lẹ́kì. Ìyá lówó yìí lówó, ó ní kọ́ńpìnì rẹpẹtẹ. Ẹ mọ̀ yìí pé àwọn olówó ń gbà mí àbáwọn tíwé wọn bá pọ̀ ju dísẹ́nárì lọ, wọn èé fẹ́ rí mẹ̀kúnnù lójú, kódà wọn èé lè ṣàánú fún wọn. Owó àti ṣàánú fún mẹ̀kúnnù yìí máa jó wọn lápò ni. Ìyá yìí wá wà ní ìdààmú, ọmọ ẹyọ kan náà ló sì bí, ṣùgbọ́n ọmọ yìí ń kó ìdójútì bá a ní gbogbo ìgbà. Nǹkan kan máa ṣe ọmọ rẹ̀ yìí, kíní ìyá sì máa dójútì. Kíní ìyá ń pè ní ògún òru, ó yàtọ̀ sí wárápá, níbi pé tí kíní yìí bá gbé èèyàn máa sọ̀rọ̀ báyìí bí ìwà apá lórí. Ó sì ti náwó náwó. Ẹ mọ̀ pé mẹ̀kúnnù yìí sì lẹ́nu ọ̀rọ̀ níbi olówó bá wà. Wúmà yẹn sá rọrọ lọ́jọ́ táwọn yìí, ó wá pe dráìfà rẹ̀ wá, ẹ sà,
ó pè wọnú sitting room ẹ̀ ó ní àgbàlagbà ní òun lè lówó jù yín lọ kóun nípò jù yín lọ àgbàlagbà ní ẹ dákun níbo lẹ mọ̀ tóun fi lè bọ́ kúrò nínú tìjú yìí ọlẹ́nu òun ọ̀gbá tipẹ́tipẹ́ ni òun ti fẹ́ sọ ṣùgbọ́n òun ò fẹ́ kí sí ọ bọ́ lọ́wọ́ òun ọlẹ́ ìbámọ̀ ẹ ti wí ó ní ẹjẹ́ òun ò bi ọ̀rẹ́ òun tóun bá délé sọ fún òun ní yọ̀ǹda kó òun mú ọ̀gá òun lọ ọbẹ̀ ọ̀nà bó o sì délé ọ̀sọ̀fọ́ rẹ̀ ọ̀rẹ́ ẹni kó mú wọn lọ bá rí wọn dé àwọn ọlọ́pàá tó tẹ̀lé lẹ́yìn èmi láàdé àjálè ọlọ́rọ̀ ayé àwọn làwọn bá wá tọ́ ẹ jòkó èmi tiẹ̀ ń pé máa yàn ọjọ́ ní òun ló mú un wá bí oríire òun báyìí ìgbà tá a kọ̀pá bọ ìsà ọ̀rọ̀ àwọn fámìlì wúmà yìí ni wọ́n fi àrùn yìí ta ọmọ rẹ̀ lọ́fà kó máa jẹ́ ìdójútì sí torí ipò yaun ọ̀yaun kìí jẹ́ wọn orí fóònù ń pe ó kìí jẹ́ nìkan kan orí fóònù ń pe débi pé wọ́n pè wọ́n wá ẹ kọ̀wé ẹ fi ìlì fọ́ọ̀mù ẹni ọba sì ní orí wọn ìwọ tó ní orí wọn gan ọ̀fọ̀kànbalẹ̀ pé orí nǹkan kan gbà ọ̀dà èló ní ọ̀nà òun tó ṣe ni ẹ máa wo nǹkan ọmọ ọ̀dọ̀ tí mu ògógóró kiri níjoojúmọ́ ó sì sọ ọ́ dọmọlábí ó ní láti òní lọ ẹ wà ń mọ́ ẹ sá máa wà nínú kọ́ńpáǹdì òun ilẹ̀ yín ó ní ilẹ̀ ìyá máa wọ́n lówó lẹ̀ débi pé wọ́n ẹsẹ̀ fún un àwọn fi ń jẹun náà ni òun ò ní kókó kẹta ilé pákó ni máa yẹn ń gbé ó ní fúnra ẹ̀ kọ́ máa wá àdúgbò ibi tó bá wù tó fẹ́ kọ́lé sí ó mà yìí bá kọ́ ilé ó dùn nínú ó sì sọ ọ́ dọmọlábí ọmọ mi ó máa ṣiṣẹ́ lábẹ́ yín ẹ má máa fi ọwọ́ lágbá wọn lójú ìwà wíwú ẹlòmíì ló gbóore ayérayé rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ọmọ bá bá ẹlòmíì ṣiṣẹ́ ẹ torí pé lówó ẹ nípò jù wọ́n lọ ẹ ní fún wọn lówó iṣẹ́ wọn irú ọmọ wo lọmọ tó bá ẹ ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ń kó ṣọ́ọ̀ṣì bíyì lẹ́ẹ̀ máa lọ àṣàlátù bíyì lẹ́ẹ̀ máa lọ bọ fánígbá tí wọ́n bá lókè ọ̀sán yá tó máa lọ bẹ́ẹ̀ sì ni ohun tí ń dà ọ́ láàmú ṣọ́ọ̀pù rẹ lọ́wọ́ ìwà ẹ̀dá ìwà rẹ ló fi kó bára rẹ má ṣe dáadáa ẹ má ṣe dáadáa ìyájúléká níbi ẹlòmíì tó ti kó bára rẹ̀ rí o ọ̀rẹ́ tó mú ẹ jáde ọ̀dọ̀ ta ló mú ọ lọ sojú ọ̀rẹ́ yìí ni wọ́n fi sọ àṣírí ayé rẹ̀ ẹ jàǹjọ́ kan wà àtọ̀rẹ́ rẹ o tí ẹ bá sì ti jà ibẹ̀ lọ̀rẹ́ máa gbà mú ni bẹ́ẹ̀ ni ìwọ fúnra ara rẹ máa dá spiritual man rẹ ní lọ́tọ̀ tí ó jẹ́ nítorí ọmọ ìṣàgbéjì ara ibi síìmù fóònù ẹ ń gbé òyìnbó wà bàbá kóòdù gbogbo ẹ̀ wọ́n á ní fingerprint ọwọ́ mi nìkan ló lè ṣe ọwọ́ ẹlòmíì ó lè ṣe ìwọ nìkan lọ́wọ́ máa dá lò ó àṣírí lè ó sì bò pamọ́ látàrí kámọ́mọ́ yajúléká níbi ìyáálé àtìyàwó wọn a máa ti bẹ̀ múra wọn ìyáálé àtìyàwó wọn a máa gba ibẹ̀ mú ara wọn ìyáálé bá ti mà sí rí ìyàwó ìjọ kan wọ́n jà àwọn àwòká àwọn ti sọ̀rọ̀ fún mi ó wọ́n ní ọ̀kan nú ọmọ rẹ̀ ògo rẹ̀ ó tètè búyọ ọmọ yìí ní ọ̀wá lọ so mọ́lẹ̀ ọlọ́run má jàre bí kú bá pàkánù wọn ọmọ yìí ọmọ ara rẹ̀ kì í lọ́jọ́ iwájú nígbà tí ọ̀sẹ́ni tó lè yọ ọ́ kúrò lọ́fín
ẹ̀yin ọkùnrin ẹ má torí pé ẹ jẹ́ bákan ẹ máa rẹra yín sílẹ̀. Ta nìyàwó tó fẹ́ tó ń káyàwó jọ kiri? arákùnrin kan babaláwo ni, ó fẹ́ ìyàwó méje, ó gbóná púpọ̀ mi ní dárúkọ ìlú tí í ṣe. èmi mọ̀ kan nínú ìyàwó rẹ̀ èyí tí í ṣe nọ́mbà 4. tó nọ́mbà 4 yìí wá mú nọ́mbà 5 wá dọ̀ mí rí. ọlọ́pàá àwọn ikú yà sáwọn. èyí nọ́mbà 5 yìí bá síkì lọ́jọ́ kan, àárẹ̀ náà pọ̀. wọ́n ṣe tutù gbá, wọ́n ṣàwo àwọn àgbáríjọ aláwo wá nǹkan kan wá oríṣiríṣi. arábìnrin yẹn wá ń sọ lórí àárẹ̀ tó wá. ó ní kọ́bọ̀n ń lọ sí ẹ̀kúnlé lọ́dọ̀ àfáà. ọkọ wa wà ní ọkọ ń rò pé bóyá ó ń ṣèrànràn ni. Ọlọ́run ò ṣèrànràn o, òun mọ ohun tó ń sọ. wọ́n bá gbéra wọn dé ǹdájí. káàárọ̀ o káàárọ̀ o, àti jẹ́ ìyá alágbájá ọlọ́kọ̀ òun ni. ẹ̀ǹlẹ́sà o ẹ̀ǹlẹ́sà o, báyìí ìyá alágbájá ló ní òun fẹ́ rí yín. wọ́n àwọn àlejò tá àti tò kalẹ̀ rẹpẹtẹ Ìbàdàn. abádìra wa kítíkítí ọ̀dọ̀ òun. obìnrin yẹn wà lórí ààrẹ lóòótọ́. alágbára dọ̀dẹ̀. ẹ̀yin ọkọ ẹ yóò fojú bẹ́sù ẹ̀wọ̀ àwọn ìyàwó yín. ìwọ ọkọ tálẹ́ni tó tọrọ èlùbọ́ lọ́wọ́ rẹ̀ tàbí nǹkan ọ̀gbìn oko rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ní kó o fún un tó o fún. ó ní bẹ́ẹ̀ ni arábìnrin kan báyìí ni wọ́n sọ pé kò sí wọn. sọrí ngun oògùn ìjọ kìíní àná tó o fún nǹkan tó yẹ kó yọ 1000 sí bí àpẹẹrẹ tó o yọ ó ti fi gba bí 10,000 lọ́wọ́ rẹ̀ báyìí. abẹ́ kíyàwó rẹ̀ ó dìde, olóhùn fẹ́ kó dìde. ó wá padà lọ sóko báyìí lọ́ọ́ ṣe èlùbọ́ kọ́pọ̀ kọ́ máa wá ha kọ́ máa ha káàkiri kọ́ máa ẹ̀yin aráalé ẹ máa kú ọjọ́ mẹ́ta ọ̀yá àbọ̀ oko wa rè ọ̀yá ẹ̀yin náà máa jàmàlà èlùbọ́ rè máa ha. ẹnu tí wọ́n bá ti fi ń ṣàdúrà yìí òun lo oògùn tí ó jẹ fún ìyàwó rẹ̀ tí ó jẹ́ ó dìde. ó ṣe sàárà yẹn bí oníjọ́ kẹta ìyàwó dìde láì lẹ́bù kankan ó dìde. ó wá tó bí ìjọ́ keje arábìnrin yẹn wá padà yọjú. ó ní mẹ́yìn alàgbẹ̀ ẹ̀yin lẹ́nu tẹ́nìkan orí fẹ́yìn. àwọn ìyàwó bá ń fọkọ sí yẹ̀yẹ́. wọ́n ní rí bàbá olóògùn ibà wọn máa ṣe bí èpè wọ́n lọ gbọ́n tán wọ́n lọ mọ̀ tán. ẹ̀yin ọkọ ẹ yóò fojú dà àwọn ìyàwó yín, ìwọ ló sì ń kóyàwó jọ yìí. ewu wo ní ń bẹ ń bi ilé olórogún? ewu wo ní ń bẹ ń bí olórogún? ní ìdílé olórogún wọn a máa tara wọn ní ọfà àrùn, wọn a máa tara wọn ní ọfà òṣì, wọn a máa tara wọn ní ọfà àárẹ̀, wọn a sì máa tara wọn ní ọfà ikú. tó yẹ pé nínú àwọn ìyàwó yẹn ọmọ rẹ̀ ó máa kú ni, torí pé wọ́n ti gbọ́ nípa rẹ̀ pé tó bá wọ ilé yẹn ìdílé yẹn ó ga ju bí wọ́n ṣe lérò lọ, wọ́n máa ta ọfà kú sí lára. tí bá ti ń bí ọmọ yẹn ò ní gbàjọ́ kẹjọ, bómi bá gbàjọ́ kẹjọ kò ní sọdún kan, bómi bá sọdún kan kò ní sọdún mẹ́wàá. ilẹ̀ ẹ máa rí ọmọ mi tó jẹ́ pé yóò ka gbogbo òwe, yóò gba páálí graduation rẹ̀, yóò parí graduation, yóò gba second class. níjọ́ tí ń ṣe gẹ́lẹ́ ni wọ́n fètò rẹ̀ sí.
wọ́n bá pa káàdé mọ́ lórí ńjọ́hún ọmọ ọlọ́mọ bá tẹ́rí gbà sọ. ayé a máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí o ògo yín ò ní wọ mí o. Ọmọwùmí Rúkà mo kí ọ sálàáfíà ni àwọn ọmọ mi ń kọ́ àdúrà rẹ̀ ọ gbà. Wọ́n á máa ta ọfà fi di ògo ẹni mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ògo ẹni wọ́n á máa tafà fi di ògo ẹni mọ́lẹ̀. àìmọye èèyàn ló wà lábúrọ̀dù ó ti wà ní àbúrọ̀dù ìdọ́ǹtè wọn ò jí oríṣẹ́ ṣe wọ́n de ọwọ́ rẹ̀ ni. ebi wọ̀ ló ń polongo ń bò tirafu ebi wọ̀ ni ebi wọ̀ ni. tí ọmọ ọ̀dọ́ bá wà lọ́dọ̀ yín ẹ máa tọ́jú wọn ẹ yé ya wọn mọ́ ẹ yé ya wọn mọ́ àwọn a máa gba ògo ayérayé lọ́wọ́ ẹni. ẹ máa wo kinní kan àáfàá wa kan ó ní àájẹ èèyàn ká tó jẹ èèyàn àwọn èèyàn gbọ́ Yorùbá yẹn yé dáadáa á wà á tún Yorùbá yẹn ṣe lálẹ́ yìí. ṣe rí àwọn èdè ènìyàn àjọ ń jẹra wa ni tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ Yorùbá tèmi wí fún ọ má sì mí gbọ́ o à ń jọ ń jẹra wa ni. ok bó o là á ṣe jọ ń jẹra wa ń ṣàlàyé ẹ̀ fún ọ lálẹ́ yìí. ìgbà tí ìyá aláta lọ sọ́jà ó ta gbogbo ata rẹ̀ ní máì 12 tán ó jèrè 1 million bí àpẹẹrẹ. ìyá délé gbogbo ara ti wo gbogbo ara ń ro wàhálà tá a ṣe látàárọ̀ lónìí akẹ́rù kò ń Bódìjà gbà dé Sókótó wọ́n tún ní àlọ́ ọjà sí máì 12 ọjà gbogbo ẹrù ọmọ bá ń ra paracetamol wá ń ta ọ̀yọ́ owó nú owó tó jẹ lérè òyìnbá paracetamol ọ̀dà àṣẹjẹ́ ẹni tó kẹ́míìsì tó ti lọ rògùn òun náà jẹ láre àbí ọ̀jẹ̀ láre à ń jẹra wa àbá àjẹra wa. kẹ́míìsì náà ní ẹ̀yin ọmọ àmà ti tà látàárọ̀ ìjọba ìwà nkókò ọbẹ̀ ọmọ sí ẹ̀yà lọ́ọ́ ra ta wá ìyá aláta tó ti gbà mẹ́ padà à ń jẹra wa àbá àjẹra wa. ọ̀dọ̀ kẹ́míìsì yóò tó àbá ǹjẹ́ ẹran wà àmàlẹ́ran ọ̀yá àfúrá ẹ lọ Mùṣín ẹ lọ Abattoir ẹ lọ rẹran wá fún mi ẹ tẹ sí kòkò. barter system lọ̀rọ̀ ilé ayé exchange of goods from one place to another. tí ayé bá wá ta ìjẹ́ èèyàn lọ́fà èèyàn ní kú lójú kan ṣoṣo. nílé ayé kò pín dandan kó sògùn owó sàárà àṣìṣe lásán ọ̀la èèyàn tí nǹkan ó sì máa dùn fún yàn ní gbẹdẹmukẹ. olówó kan ń bẹ ní Nàìjíríà wa yìí ọmọ rẹ̀ ṣẹ̀kú ọlọ́mùbá àfọ̀rúnkẹ́ alámọ̀gìfúrílà owó àrẹ àmù alámọ̀gìfúrílà owó àrẹ àmù tí ì kárí gbogbo òkú pátá ọlọ́mùbá wa kẹ́ wọn. bẹ́lẹ̀ yọ ọba ròyìn rẹ̀ ọ̀làwọ́ pétọ̀ wọn ọba ròyìn rẹ̀ ọ̀làwọ́ bẹ́lẹ̀ yọ ọba ròyìn rẹ̀ ọ̀làwọ́. ọlọ́run ò lè ṣe kọ́ má mi ẹ̀dá wò. ọlọ́run fi ọmọ rẹ̀ tó kú ọlọ́run fi mìí wò ni sówó ni ò sí ni ọmọ ní ọ̀sàárẹ̀ kò sàárẹ̀ fa ọlọ́run kàn fi dọ́gbàgbọ́ rẹ̀ wò ni pé já tẹ̀sí ẹ̀ wò ẹlòmíì àwọn kan wá ń yọ̀ ó lè yọ̀ torí pé oore tọ́lọ́run ọba ṣe fún ọ̀pọ̀ ó bùháyà. àwọn òṣìkà ẹ̀dá wọn a máa fi kú yọ ni torí pé wọ́n fẹ́ kó bàjẹ́ fún yẹn ni. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ilé yín ò ní dàrú. àdúgbò tẹ́ ẹ bá wà ẹ jẹ́ ká yọ ọmọ yín ní ti dáadáa ẹ má máa ṣe oore ojúlarí ẹ má máa ṣe é mọ́.
ẹ máa ṣe dáadáa ládùúgbò tẹ́ bá wà, ẹ máa ṣe dáadáa. Bí ní má bàyín lẹ́rù tẹ́ ẹ fi fẹ́ lọ family house, ẹ mọ̀ bẹ́ẹ̀, ẹ máa wá sá, ẹ wá lọ tira yín mọ́nú ọgbà ẹ̀wọ̀n. Báwo lẹ ṣe ń tira yín mọ́nú ọgbà ẹ̀wọ̀n? Ọ̀rẹ́ nìkan kọ́ máa gbé Lẹ́kí kọ́ máa tirin mọ́ rẹ̀ rí. Bàbá kọ́lé wọn á tún ṣe irin sí, yóò tirin mọ́ rẹ̀ nítorí kólé ọmọ bá wà ní. Bọ́lọ́mù bá sì mú yín bí nǹkan bá ṣe, dókítà sọ pé ẹ fẹsẹ̀ ẹlẹ́tọ̀. Kí ni jẹ́ ẹ fẹsẹ̀ ẹlẹ́tọ̀? Ẹ̀yin dìdìrín tẹ́ ẹ máa sọ pé ẹ kojú bọlé. Nígbà àwọn àní ọ̀kẹsẹ̀ ẹlẹ́bọ̀ ń bo lọ fẹ́ kẹsẹ̀ bọ̀. Ẹ máa ṣe dáadáa. Gbogbo ẹ̀ náà kọ́ ni kéèyàn máa gbébọ káàkiri. Ẹ̀kọ́ kan bọ́lọ́mù bá kẹ́ ọ, èé ṣe mọ̀nàkà yìí. Ó jèrè níbi iṣẹ́ rẹ̀, ó jèrè 5 million. Kí ló burú bẹ́ẹ̀ mọ̀nàkà ìkọ́ yọ 500,000? Wo ẹ̀yin ọmọ, ọyọ wa bá mi lọ sí mbọ wọn ti ń tàpò ráìsì, ẹ fi gbogbo ìràpò ráìsì wá fún mi. Ọyọ ẹ máa pín fáwọn ìyá wa ládùúgbò, ẹ máa pín fún wọn, ẹ máa pín fún wọn, ẹ máa pín fún wọn, ẹ máa pín fún wọn. Òǹbí mi ò rí owó, Allahu Akbar, kò rí owó tí yóò fi ra oúnjẹ jẹ fáwọn gbogbo ẹ̀mí tó bá jẹ òun ò ní ṣépè fún ọ. Ọdún ní ń bọ̀ wáyìí, torí ọdún kírísímàsì ń bọ̀, àwa ò yapa ẹ̀sìn kan, torí pé ọ̀rọ̀ ìtúsílẹ̀ lèyí tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Kọ́ wá wo àdúgbò pé ìyá wa yìí, ilé yìí wọn èrò ń jẹ ilé yìí náà kì í má sọ̀rọ̀ sí àárí mi, má máa pín rẹ̀ sí gbangba kan. Ìyá mi ẹ dákun 40,000 yìí ẹ bá ń dín, ẹ dákun torí Ọlọ́run. Ṣe bẹ́ẹ̀ káàkiri, kì í ṣe pé kò lórí rédíò wọn máa ìyàwó Àdùkẹ́ wọ́n ní gbogbo yín ẹ máa wá o kẹ máa jẹ nọ báyẹn kọ́lá àti sóore. Oore tó bá ṣe o ṣe é fún rẹ ni ò ṣe é fẹ́ nìkan. Ẹ máa lọ pariwo ara yín kó lórí ọmọ akìyín. Wọ́n mọ̀ pé ngìjẹ́ gẹ́dẹ́ ngìjẹ́ kí wọ́n sá máa pariwo yín, ìyẹn kọ́ sóòrè kọ̀kọ̀. Kò kú dandan kéèyàn ọmọ ẹ̀ tọ́lọ́mù bá ti mọ̀ ẹ́, ó ti dá, ó ti jèrè. Àwọn sàárà tá a máa ṣe nìwọ̀nyí. Ẹ lọ ilé ọmọ aláìlóǹbí, ẹ lọ síbẹ̀. Àwọn ọmọ kan bẹ ládùúgbò wọn ò rí skul wọ̀, ẹ fà wọ́n mọ́ra. Lágbájá wa ń bí, kí ló dé tí òjò lọ skul? Owó skul, ọ̀yá ẹ bá ń sílẹ̀ owó skul rẹ̀, ẹ bá ń sí san gbogbo ẹ̀. Ẹ máa sanwó wọn. Ẹ lọ sí hospital. Àwọn kan bímọ, àárẹ̀ ń ṣe àwọn kan, wọ́n ní owó oògùn ẹ̀jẹ̀ 7 ni yóò rà, kò lówó oògùn ẹ̀jẹ̀ kan. Bá ara kọ sẹ̀mí rẹ̀, kó rìdíìmù ẹ̀, sáyé rẹ̀ dọ̀tún. Kọ̀ wá wo ohun tí ó ṣẹlẹ̀ ń gbèsè ayé rẹ̀. Kò wo ohun tí ó ṣẹlẹ̀ ń gbèsè ayé rẹ̀. Ẹ̀yin ìyá mi, mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan. Ẹ yé gba bàtà wọ̀ káàkiri mọ́, ayé máa ti bẹ̀ẹ́ gba ògo ẹni. Ayé a máa ti kíni? Wọ́n a máa ti bẹ̀ẹ́ gba ògo ẹni. Ṣé rí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ní Áfíríkà wa yìí, kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó. Nílùú òyìnbó, ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ máa já mi o. O lè lọ sí ọjà kó lọ sí ranching kára bí wọ́n ti ń tẹran kó sọ pé màálù méjì yọ́yá mọ́ra, ọ̀yá ẹ̀yin alápàtà, ọ̀yá ẹ̀ máa dú. Kí wọ́n máa dú kíni? Òyìnbó èsì bẹ́ẹ̀. Òyìnbó èsì bẹ́ẹ̀. Ó níbi wọ́n ti ń pa ẹran lọ́tọ̀ tí wọ́n treat ẹ̀, tí wọ́n ṣe everything. O lè rí ẹ̀jẹ̀ kankan níta. Ọ̀kan lè ṣàdédé wà nílùú òyìnbó kó pa ikú, tó bá pa tí ọwọ́ wọn bá tẹ̀ ọ́, ó rò kéèsì ẹ̀. O lè torí eku lu ẹ̀wọ̀n. Gbogbo àwọn nǹkan tóyìnbó ń ṣe nìyẹn o, tọ́lọ́run fi ń ṣàánú wọn o. Tóyìnbó bá wò pé ọmọ ìyá dàbí kó ní tálẹ́ǹtì kan, kí lẹ rò pé òyìnbó wà ń ṣe Nàìjíríà rè? Wọ́n máa kojú bọ gbogbo kọ̀rọ̀ káàkiri, wọ́n máa wo Ọlọ́run sì ṣàánú wa láfíríkà yá àmọ́ ìyá ara wa ni. Wọ́n máa wo gbogbo ohun tí ọkàn wọ́n máa wá káàkiri.
ihun tí ọgbọ́n àtinúdá tí Ọlọ́run fún òyìnbó oore ni wọ́n fi ṣe. sẹ́ńdà tí ń bẹ lọ́dọ̀ tòyìnbó oore ni wọ́n fi ṣe, ṣùgbọ́n sẹ́ńdà àtọ̀dọ̀ tiwa àṣàsí ní jẹ́ sẹ́ńdà lọ́dọ̀ tàwa Yorùbá láfíríkà wa ń bí àṣàsí ní jẹ́ sẹ́ńdà. ọmọ tí ń bẹ ní Canada yẹn ẹjẹ́ àfa wálé wọ́n sẹ́ńdì ẹ̀ wọ́n ní ẹjẹ́ àlò fúláṣí ẹ̀ fún ṣìgìdì ní ẹjẹ́ àlò fún ní àbí ká lo àgádágodo ọmọ ọba dáhùn wá látojú oorun ní ọba gbàbẹ̀ kú. wọ́n ní ẹjẹ́ àwọnú gálẹ́rì ẹ̀ jàre, ẹjẹ́ àwọnú gálẹ́rì ẹ̀ oríṣiríṣi píkṣọ̀ ní wọ́n mẹ́. òun ni mírọ̀ tí àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n fi ń worí ayé ẹ̀dá. ọmọ tó yẹ pé tó bá sùn tó bá jí tẹ́lẹ̀ orí rẹ̀ pé ní ọba dẹni tí ọmọ nǹkan kan mọ́. wọ́n ti wòràwọ̀ rẹ̀, wọ́n ti wò ó bógo rẹ̀ ó ṣe rí lọ́jọ́ ọ̀la. wọ́n bá sọ ọ́ dẹni tí ò lè ka nǹkan kan mọ́. tó bá yá wọn á lo fúláṣì ẹ̀ fún, bí wọn bá lo fúláṣì ẹ̀ fún wọn á fọ̀máàtì ẹ̀ dànù. gbogbo oore tó yẹ kó jẹ́ tiẹ̀ láyé wọ́n bá pààrẹ̀ fún. wọn ní ẹ̀sìn máa wo máa yẹn o. àwọn eléyìí ń gbà kan wọ́n lè sọ́wọ́ di ẹ̀wù tí wọ́n máa wọ̀ ká àdùnní ọ̀kẹ́ nígbà àwọn eléyìí fi ń soge. ta ni ọmọ wọn gbòòrò lẹ̀ yìí? àdùnní ọ̀kẹ́ ta ni ọmọ wọn gbòòrò lẹ̀ yìí? yóò wá fi oge olórí ibu rẹ̀ yóò fi kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òjé èèyàn mọ́. kí là ń bá a ká? kí là ń bá a ká? ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ sì ń kó bọ́pọ̀lọpọ̀ ọmọ yín. èmi àbí kí ọgọ̀ ń lè má tó lè. ìyá mi ròyìn gba àwọn bíi sídí. àwọn abájàṣẹ́ yẹn máa tó ni. àwọn náà sì ń bọ̀ wá bọ̀ ohun tòótò, wọ́n ń bọ̀ wá bọ̀ wo abọ́ tòótò. ṣebí wọ́n lo tó abá yẹn, wọ́n ń bọ̀ wá bọ̀ tó. sọ́dún wọn bá ṣe àjọkọ̀ ẹ kú ewu ayọ̀ abara tíntín, wọ́n kọ́kọ́ gbé ojú yẹn báyìí yóò ṣe bí èpè nǹkan kó sí lójú yẹn máa ṣe báyìí. ó ga o, ó ga o. àṣẹyìn náà ní kíní inú ilé, ẹ̀yin náà ra kíní yìí, ẹ̀yin náà ra kíní yìí. wọ́n ti mọ gbogbo nǹkan tó tò sínú ilé. tí wọ́n bá fẹ́ hàn lé mọ̀ wọ́n sọ pé ọ̀rẹ́ mi má gbàgbé o, bàtà blue tí mo rí lọ́dọ̀ rẹ̀ ń jèlò ọ̀ọ́yá ìyá mi, láti bẹ̀ wọ́n ó ti sọ ọ́ dọ̀tá. ta ló ràn án ṣẹ́? ǹjẹ́ olóyìnbó ṣe bẹ́ẹ̀? ǹjẹ́ olóyìnbó ṣe bẹ́ẹ̀? tóyìnbó bá sọmọ ní stone yóò sì ní àlùbáríkà. òyìnbó lè sọmọ ní ráìsì, ọmọ yìí ó sì ní àlùbáríkà. ọ̀rẹ́ yìí ẹ kọ tẹ́nìkan tó jẹ́ tó dolówó ńlẹ́ máa wá káàkiri. Dangote, Tinubu, Ọbásanjọ́, kí lè kọ ìhun tó ti jẹ́ Goodluck, Jonathan, kìíní kankankan ńlẹ́ máa wá káàkiri. kí láǹfààní ọmọ tá a sọ lápínẹ́sì tí ò jẹ́ èèyàn? nígbà tá a sọmọ níjọ́ tí ò kú lójú kan náà. èrò làákàyè. àníwọ̀ tọ́lọ́hún ṣe ní transformer alẹ́ yín má ya wọn, má ya wọn. àwọn ṣíṣe ń gbà mí a máa blọ́ọ̀kì ògo ẹ̀dá tí èjì èèyàn ọ̀rọ̀ náà lọ. ìwọ ò ní mọ̀ pé àwọn tó ń ṣoore fún ẹlẹ́dàá wọn ní ń pèsè fún ọ. bẹ́ẹ̀ ni tí a ti ríbi tí o lè ti fẹ́ jàrí, ẹ jọ fún yín ní àpẹẹrẹ. ọmọ kan ń gbà kan ó ń bá ọ̀rẹ́ mi kan ṣiṣẹ́ tó fi yẹ kéèyàn máa ṣe dáadáa o. ọ̀rẹ́ mi tí wàá ń bá ṣiṣẹ́ yìí, ọ̀rẹ́ mi yẹn fẹ́ travel. ó wá ní àìbáàmọ̀ máa bá ń dìlífà fún àáfàá lójoojú. èmi ló ní kọ́ máa wá kó owó yẹn fún. èsì ń kó owó fún mi. mo wá tóbi jọ kò kó wá mọ́. lágbájá wọn ní kọ́ máa kó wá fún mi. owó ọjọ́ mélòó ló kó wá o? kó yòókù wá o. yìí ń sọ fún ọ̀gá rẹ o. ẹ mọ ohun tó ṣe? ó wá lọ dé àwọn ọmọ ìta.
ó ní ọ̀rẹ́ ọ̀gá òun yẹn òun fẹ́ kẹ́ ẹ bá òun ṣe é léṣe èmi ló ní wọn ó ṣe léṣe o níjọ́ náà lọ́hùn wọ́n torí pé owó yẹn òun ò fẹ́ san mọ́ èmi ò sì mọ̀ pé wọ́n ń bí fírẹ́ǹdì ara wọn àti ọ̀rẹ́ mi yẹn kẹ́ máa wo nǹkan ọ̀rẹ́ mi ò wá fẹ́ fẹ́ mọ́ ọ wá fẹ́ gbẹ̀san lára rẹ̀ kẹ́ máa wo nǹkan wọ́n ti ń bọ̀ wọ́n bá pàdé ara wọn lójú ọ̀nà àtàwọn kan àwọn ẹ̀ bá gbà á níbo ni operation wà wọ́n ní máa bàbá ọgbọ́n tó wà mẹ́rin sórí yín pé sá sórí yín pé ṣé ẹ mọ̀ pé níjọ́ báyìí torí báyìí ènìyàn báyìí oore tó ṣe fáwọn ni ẹ jẹ mọ́ èmi tí mo sì wà nù lé èmi àwọn kankan èmi ń dáwọn àlejò lóhùn wọ́n bá gbé ọmọ yẹn gidi gan kú wọ́n bá jù nù kàná wọ́n tó bá fẹ́ mọ kàná ọ̀hún bẹ ní ìsọ̀lá down number 16 lẹ́yìn casino down lálàgò méjì wọ́n bá ju ọmọ yẹn nù kàná yẹn kì í ṣe kàná tó jì lọ títí wọ́n bá yí mọ́nú ẹ̀ wọ́n lu ariwo tó gbé wa jáde ni pé ẹgbàá mi ò wọ́n ṣàn lù àbáṣáré bóde wọ́n lù ú déwájú ilé ọ̀dọ̀ mi ẹ wò ó bọ́lọ́run ti fi ṣẹ̀sín tí ọba ń ṣe dáadáa ó rí dáadáa gbà ìràwọ̀ rẹ̀ dáa lóòótọ́ ayé rẹ̀ sì dáa ọ̀ ń lọ chọ́ọ̀chì lóòótọ́ ó sì ń lọ àsàlátù ń kírun déédéé ṣé ìwà rẹ̀ bá wùjọ mu so òfowó rẹ̀ yaun so ní àwọn ará ilé rẹ̀ lára wúrọ̀ àwọn èèyàn wo lọmọ tó ń bá gbé tá lọmọ tí ó ṣàánú fáwọn ọmọ rẹ̀ lọ́la ẹ̀yẹ yaun ẹ máa ṣe dáadáa bí ẹlòmíì bá kú wọn lọ àkútú kú ẹ lọ́nà ọ̀run bẹ́lòmíì bá sì kú ayé ọmọ àbá agbára dálẹ̀ torí ìwà rere ayé wọ́n dà o ọ̀rọ̀ wo ní dàrú o ẹ jẹ́ ká ṣe dáadáa àwọn àjẹ́ kọ́ ìwọ ni o fúra síra rẹ ìwà wo lòun wù tí ọ̀dà ẹni wọ́n sọ̀gùn ẹ̀yẹ́nu fún tínú rẹ̀ ọ̀dà ǹjẹ́ yóò ṣiṣẹ́ kò ní í ṣiṣẹ́ àìbá àmọ́ tẹ́ bá níbèrè mo sì wà lórí ètò 08032983298 ẹ pè síbẹ̀ máa dá yín lóhùn. Zero 32983298. Ọba ní béèrè 32983298 lẹ́ni kẹ́pẹ́ sí máa dá yín lóhùn. Kò rí ajá máa ń dúró ń bọ́ mi.
ẹni ó bá ní ìbéèrè ẹ bi mí, bóyá lórí àlá ni ẹ béèrè, ohun yòówù tẹ́ bá fẹ́ béèrè ẹ bi mí, màá dá yín lóhùn. Bákan náà ìwọ tó bá fẹ́ wo àkọsẹ̀jayé rẹ̀, tó bá jẹ́ pé privacy o fẹ́ mọ àkọsẹ̀jayé rẹ̀, pàdé mi ní WhatsApp, màá dá yín lóhùn, ṣùgbọ́n owó ló máa san o, 2,000 naira ni. Tó bá mú 15 wá mi nígbà 2,000. Gbogbo àwọn tó mọ̀ mí tí n bá bá ẹ sọ̀rọ̀ wàá rò pé mò ń bá ẹ gbé nínú ilé ni. Bẹ́ẹ̀ ni, màá sọ ọ̀rọ̀ ayé rẹ̀ fún, màá sì sọ ọ̀nà àbáyọ fún. 2,000 naira ni ìwọ tó bá fẹ́ mọ àkọsẹ̀jayé rẹ̀, mo sì jẹ́ nù. Ẹlòmíà máa bí mi lọ́rọ̀, ọkọ òun ọ̀fẹ́ fẹ́ wọn, ẹjọ́ bó lẹ́sìn gbà wọn, ọkọ òun ò fi gbà wọn padà. Ṣé máa fọkùn wọ ọkọ rẹ ni? Ìwọ náà máa ṣe dáadáa, gbogbo ẹ̀yin obìnrin máa ṣe dáadáa, ẹ̀yin ọkùnrin náà máa tọ́jú àwọn ìyàwó yín, ẹ máa ṣe dáadáa sí wọn. Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Ẹ máa lọ chọ́ọ̀chì déédéé, ẹ máa lọ mọ́sálásí déédéé, ẹ máa gbọ́ wàásí, ẹ sì máa ṣe dáadáa sí àwọn alàgbà, ẹ máa tẹ́tí sí gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bá ń sọ fún yín, ẹ sì máa mú lò. Ọlọ́run yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Lára àwọn nǹkan dáadáa tó tún yẹ kí a máa ṣe ní ayé àtijọ́, àwọn bàbá wa tàbí àwọn lọ́balọ́ba, ẹ lè rí ibi tí ọba aláyé ti ń jẹun ní ìta gbangba láyé àtijọ́. Kò rí bẹ́ẹ̀ láyé òde òní. Àwọn ọba ayé òde òní wọ́n ti bà ayé jẹ́. Ayé òde òní láti rí bí tí ọba tó ti ń jẹ ṣàwámà níta gbangba, tó ti ń jẹ ikú ọbí níta gbangba, tó ti ń jẹ bọ́gà níta gbangba, ọba tí mu wáìnì níta gbangba. Èèwọ̀ ni nílẹ̀ Yorùbá, èèwọ̀ ni. Orí adé kì í sùta, ọ̀rọ̀ Saudi kọ́. Bọ́ba aláyé bá lọ Saudi, ọjọ́ àràfá àtolówó àti mẹ̀kúnnù déédéé lájọ jẹ́. O lè kọ́lé jù mí lọ, o lè ra mọ́tò dẹ̀ǹdẹ̀ jù mí lọ, àmọ́ ní ọjọ́ àràfá déédéé lájọ jẹ́. Èyí ni àpẹẹrẹ ọjọ́ àlùkìyámọ̀, ọjọ́ tọ́lọ́run ó pé tí ó gbé èmi dìde, ọjọ́ tí ó gbé ẹ̀yin dìde. Dáadáa tá a bá wá sí ń kọ́, òun ni wọ́n máa fi ròyìn wa láyé, òun ló jẹ́ ibùsẹ́rí sí, òun ni yóò sì jẹun tí a dé bá lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin èèyàn, ẹ yé bínú ara yín, ẹ máa ṣe dáadáa sí ara yín. Tí Ọlọ́run bá fa ìwọ lọ́wọ́ sókè, ran àwọn ẹbí rẹ lọ́wọ́. A ti mọ̀ wípé nínú àwọn ẹbí aláṣejù wà sí, àwọn aláṣejù wà, ṣùgbọ́n ẹ máa tọ́jú wọn. Wọ́n lọ́lọ́run ṣe ní transformer tó máa supply iná fún gbogbo wọn. Ó ṣe wá jẹ́ transformer yìí, máa ṣàánú wọn, dá wọn lókòwò, ṣe dáadáa sí wọn, ràn wọ́n ìyá wọn lọ́wọ́, ràn wọ́n ọmọ yìí náà lọ́wọ́. Ọlọ́run yóò dúró tẹnì kọ̀ọ̀kan wa. Ṣáàlá tó bá di lọ́la, a máa tẹ̀síwájú látàrí àkórí àwọn ọ̀rọ̀ wa. Níbo ni mò ń gbé? Akínọlá Street, number 29. Ọ̀rọ̀ yòówù lè máa pín inú torí ọ̀pọ̀lọpọ̀ kò mọ ibi tó fẹ́ jáde lọ, kò mọ iye ọ̀nà tó fẹ́ yà sí. Wọ́n bí mi, màá sì dẹ̀ lóhùn. Ọ̀rọ̀ tó bá nítumọ̀ ní kẹ́ bí mi o, ọ̀rọ̀ tí ó bá ti nítumọ̀, ẹ̀yin náà mọ̀ èmi ọ̀gbọ́gbè rẹ, màá kọ́ tiẹ̀ dànù lórí fóònù ni, màá kọ́ tiẹ̀ dànù. Ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá post nǹkan, ẹ má máa post ọ̀rọ̀ gbésí ayé yín sí abẹ́ kọ́mẹ̀ntì kan tí mo bá kọ lórí nẹ́ẹ̀tì. Gbogbo nǹkan náà kọ́ la ṣe lè máa kọ, kò fi bẹ́ẹ̀ sí táìmù fún mi, máa ń bísí gan-an ni, tráfù ọ̀pọ̀lọpọ̀lọpọ̀. Àìbá àmọ́ láìpẹ́ láì jìnnà o, àwọn èèyàn ti pè wá ní orílẹ̀-èdè Abidjan, wọ́n pè wá fún rédíò program ń bẹ̀. Ẹ̀yin ará Abidjan, ẹ kú àmójúbà wa, à ń bọ̀ wá síbẹ̀ yẹn láìpẹ́. Àìbá àmọ́ ẹ̀yin aráàlú mi náà tàbí kọ́ńtì mi náà, ẹ bá fẹ́ ká wá sọ́dọ̀ yín, ní agbára Ọlọ́run á sì wá sọ́dọ̀ yín. Bákan náà wọ́n tó bá ní the home service, a máa ń ṣe, a máa lọ tọ́jú èèyàn nínú ilé, bẹ́ẹ̀ ẹni tó lé gbọ́ àdá àjẹ́ náà ni, àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ni, àbí ọ̀rọ̀ kánsẹ́lì ni, tèmi máa dẹ lóhùn. Mi ò sọ̀rọ̀ yìí o fún advert fún ọ, tó bá fẹ́ ìtúsílẹ̀ ni, ibi tó bá ń lò máa lò síbẹ̀. Tó bá ní the kánsẹ́lì bí mi ìjọgbọ́ dáadáa báyìí, máa dẹ lóhùn. Àdúrà wọ́n gbà ọ́,
ayọ̀ òkun ọdún bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kò ní bá wa ní sàárè o ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí ní ọ̀la ọdún yìí já gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí gbèsè ó dópin ní ayé yín àmúbọ́ ó dópin ní ayé yín àṣírí ó dópin ní ayé yín gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bẹ lọ́wọ́n ọmọ ọ̀lẹ́ ayọ̀ yóò sọ nínú yín o àwọn ẹ̀yin tẹ̀ ń bẹ lọ́wọ́n ọkọ gidi ọlọ́run ó fún yín lọ́kọ gidi kò ní fún yín ní ọkọ kóńdó ìyàwó bẹ́líìtì eléwọ̀n lọ́kọ kóńdó ìyàwó bẹ́líìtì àbórí òpé ni àbórí ọ̀dá ni a nígbà fúnra wa lónìí tọkọ bá lágò mọ́lẹ̀ ìyàwó náà fàdágbálẹ̀ ọlọ́run ò ní fún yín nírú bẹ́ẹ̀ ọlọ́run ò ní fún yín nírú bẹ́ẹ̀ ọkọ tẹ́jọ gbóhùn ara yín tẹ́jọ gbáhùn ara yín tí gbèsè ayé yín ó rọrùn tí ẹni wà bákan náà mọ́ òun lọ́lọ́run ó fún yín gbogbo ọmọ ẹnìkọ̀ọ̀kan yín ọlọ́run ò ní sí wọn lọ́mọ bẹ́sùẹ́ kò ní sí wọn lọ́mọ tí wọ́n máa ká ọpọ́n yẹn láàrin ẹgbẹ́ rẹ̀ olú ọmọ ní gbogbo ọmọ tọ́lọ́run ó fún ẹnìkọ̀ọ̀kan wa kò sì máa rí nìyẹn la awla wala quwata illa billahi aliyyil azim. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ma salam.